tọ́ gbogbo ènìyàn tó ń gbọ́ mi, ibi ò ní ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ yín o. Tèwe tàgbà tó ń gbọ́ mi, ẹ̀mí rò ń gbé sọnù bí ò sí ibi ọmọ. Akínọlá Ọlámídé yín nìyẹn wà tí ń jẹ Àbíóyè lórí ètò tí a pè ní ìrírí mi. Èmi a máa sọ pé mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé, ẹgbàágbèje ó ṣẹlẹ̀ ní dúníyàn. Nínú ìgbòkègbodò mi nínú ayé, mo rìn, mo gbọ́ wìnrìnwìnrìn, mo gbọ́ tàn ọmọkùnrin kan tí mo pe àkọlé rẹ̀ ní tí àfọwọ́fà ni àbógun ayé. Tí àfọwọ́fà ni àbógun ayé. Kí nìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni wípé Yorùbá ní pé bí sin ò bá là, dandan ọmọ inú rẹ̀ ó là. Bí sin ò bá là, ọmọ inú rẹ̀ ó là dandan ni. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọmọkùnrin yìí, olóyìnbó a ní reverse is the case. Ọmọkùnrin yìí dínídì ìdí ayé rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún mi. Ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wọ́n ní èdè àìyedè, jẹ́ wípé ìyá yìí ti kúrò lọ́dẹ bàbá rẹ̀ láti ìgbà tọ́mọ yìí ti wà ní léńjeléńje, bóyá bí ọmọ ọdún bíi 5 sí 6 gẹ́gẹ́ bí ohun tí mo gbọ́. Ọmọkùnrin yìí àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ àti bàbá wọn ni wọ́n ń kópa títí Ọlọ́run fi sọ wípé òun náà ń déèyàn bọ̀ wá. Ọmọkùnrin yìí sì kọ́ṣẹ́, Ọlọ́run ó fi iṣẹ́ yìí yìn ín. Ẹ mọ̀ wípé ọ̀tọ̀ ni kéèyàn ó gbìyànjú, ọ̀tọ̀ ni kí Ọlọ́run kó dé gbìyànjú èèyàn ládé. Ọlọ́run dé gbìyànjú ọmọkùnrin yìí ládé dáadáa, tó jẹ́ wípé àtọ́ba àti ìjòyè ìlú tí ó ń gbé ni wọ́n sọ wípé wọ́n fẹ́ bí ojú. Bọ́mọdé ṣe ń gbéṣẹ́ fún un, bẹ́ẹ̀ ni àgbà ń gbéṣẹ́ fún un. Ó ti kúrò ní májèṣí, àgbékọ́rùn lóko, ó ti kọ́ṣẹ́, ó ti ṣe fírídọ́ọ̀mù, òun náà ti ń dáṣẹ́ tiẹ̀ gbà. Ṣùgbọ́n kìnní kan bàjà ò jẹ́, wọn lápá rẹ̀ ó gòjì kan lọ. Bọ́mọkùnrin yìí ṣe ń ríṣẹ́ gbà tó, bọ́mọkùnrin yìí ṣe ń rówó tó, ó mọ̀ fi rọ́pọ̀rọ̀ rẹ̀. Bọ́mọkùnrin yìí ṣe ń ríṣẹ́ gbà tó, bọ́mọkùnrin yìí ṣe ń rówó tó, ó fobìnrin kókó kún ọ̀rọ̀ rẹ̀. Ó sì láwọn ọmọọṣẹ́ tí wọ́n lọ jàǹtìrẹrẹ gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Nígbà ó yá, ìfisẹ́ lọ sí ọmọkùnrin yìí lọ́rùn. Nígbà ó yá, ọmọkùnrin tèwe tàgbà ń fẹ́, ó dẹni tí wọ́n oṣù ti ètè sí, ó dẹni tí wọ́n ń kórìíra. Tí ẹ mọ̀ wípé Yorùbá sọ wípé purọ́ níyì, ẹ̀tẹ́ ní mú wá. Ó purọ́ fún Táyé, ó purọ́ fún Kẹ́hìndé, ó sa arúmọjẹ àbáwúrúju, òwú awúrúju, ó sì òwú awúrúju pẹ̀lú Ìdòwú. Gbogbo wọn ti wá mọ̀ wípé onírọ́ ni ọmọkùnrin yìí. Oníkálùkù sún sẹ́yìn fún un, wọn ò gbéṣẹ́ fún un mọ́. Àwọn tí wọ́n ti kówó fún un, ẹ mọ̀ pé dandan sì ni kí wọ́n gba iṣẹ́ wọn. Sì kíyèsí, ọ̀sán kan òru kan lọmọkùnrin yìí ló sá lọ kúrò nílùú. Nígbà tí ó jẹ́ wípé tó bá wà ní ṣọ́ọ̀bù lónìí, Táyé ó fọlọ́pàá wá mú un. Tó bá jókòó ṣọ́ọ̀bù lọ́la, Kẹ́hìndé ó fọlọ́pàá wá mú un. Tó bá jó ní ṣọ́ọ̀bù lọ́túnla, Ìdòwú yóò kọ́ àwọn ẹ̀ṣọ́ ọba láti wá mú un. Bọ́mọkùnrin yìí ṣe lògbésí ayé rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ tó di wípé kò ní ìfọ̀kànbalẹ̀ mọ́nù. Nígbà tí wọ́n sọ fún mi, wọ́n lógun ayé ní ìjà Yorùbá. Àwọn kan tilẹ̀ sọ pé ogun ìdílé ni. Ọ̀rọ̀ ò ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ká má rí bí tì sí. Ṣùgbọ́n lóye tèmi, wọn á ní kí n béèrè, ẹ dákun, ẹ gbọ́, sógun ayé ni àbáfọwọ́fà? Nítorí pé ní ti iṣẹ́ mímọ́ ọmọkùnrin yìí mọṣẹ́ ní tòótọ́, ní ti ìfẹ́ àwọn èèyàn fẹ́ràn rẹ̀ ní tòótọ́, ṣùgbọ́n kọ́wọ́ kan tó bo eyín ajá rẹ̀ jẹ́ lákọ̀ọ́kọ́ ni wípé wọ́n ní ó ń kóbìnrin ní kówó fún. Bóyá tó bá jẹ́ ọlọ́mọge, àwọn ò sọ̀rọ̀ bíi tiẹ̀,
ní bóyá ìbábíá àwọn adélébọ̀ àwọn abilékọ náà sọ pé ọmọkùnrin yìí ní yàn lálẹ́. Ọjọ́ orí ọmọkùnrin yìí sì ní bóyá àyẹ̀sẹ̀ mọ́ pé ọgbọ̀n ọdún, kò lè jọ ọmọ ọgbọ̀n ọdún lọ gẹ́gẹ́ bí wọ́n ti sọ, tí gbogbo àrélù yìí tó fi bẹ̀rẹ̀ sí ní rélu ara wọn. Ẹni tó ẹ̀sẹ̀ níyàwó tó bímọ ẹyọ kan tó wá jẹ́ pé ọlọ́mọ mẹ́ta ọlọ́mọ mẹ́rin ní lọ yàn lálẹ́, ó pàyàwó tiẹ̀ tì nílé. Ọ̀dọ̀ àwọn ìyá yìí ni wọ́n sọ wípé ń lọ sàn ní kówó fún tí wọ́n ń dáná fún oúnjẹ. Ìyẹn ìṣòro àkọ́kọ́. Ìṣòro mìíràn tí mo tún rí ń bẹ̀ ni wípé irọ́ pípa. Yorùbá sì ní purọ́ níyì ẹ̀tẹ́ ní mú wá. Mo fi wá ní béèrè lọ́wọ́ ẹ̀yin ọ̀jọ̀gbọ́n pé ṣé lóòótọ́ ni ṣé ọwọ́ ayé tàbí ká pé sí àfiṣe ni tàbí àfọwọ́fà. Ẹ bá mi dúrọ́pù ẹ máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tàbí ẹ máa kọ́mẹ̀ntì ní comment section nísàlẹ̀ sí ọwọ́ ayé ni tàbí àfọwọ́fà, sí iṣẹ́ ayé ni tàbí àfọwọ́fà, sí ogun ayé ni àbí àfọwọ́fà. Ó kọ́ sí ọmọ sẹ́ń tòótọ́, ó ríṣẹ́ gbà ní tòótọ́, ṣùgbọ́n irọ́ ni kọ́kọ́rọ́ àkọ́kọ́ tó bẹ̀yìn ajá rẹ̀ jẹ́. Ohun èkejì ni wípé obìnrin tuntun mú kọ́ ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n ní kówó fún. Ẹ má gbàgbé pé mo ló ti níyàwó ńlé, kódà wọn ló ti bí ọmọ kan, ṣùgbọ́n bóyá ó ṣe déédéé lọ́dọ̀ ìyàwó yìí nílé n ò lè sọ, bóyá ó ń tọ́jú ọmọ rẹ̀ nílé n ò lè sọ. Gbogbo tí wọ́n fi lọ̀ mí tí wọ́n sọ fún mi nípa rẹ̀ ni wípé ní báyìí kò sí ní agbègbè mọ́. Gbogbo àwọn tí ó sì gbéṣẹ́ fún wọn ń retí rẹ̀ wípé àtẹnikú àtẹnisọnù lọ́jọ́ kan òjò kojú. Ṣé àfiṣe ni tàbí àfọwọ́fà? Akínọlá lèmi ń jẹ́, bàbá mi ní jẹ́ Àbíóyè. A tún pàdé lọ́jọ́ míì nígbà míì láti Èdùmàrè tẹ́lẹ̀ bí ìbá ìgbà tọmọ aláàbí yóò bá ṣe tánàdí lórí ètò tí a pè ní ìrírí mi. Èyí tí mo gbọ́ lónìí nínú tó tún ní kí n fi tó ẹ̀yin ọ̀jọ̀gbọ́n létí. Tó bá jẹ́ pé àfiṣe ni, kí n lóhun tá a lè ṣe sí gẹ́gẹ́ bí ọ̀nà àbáyọ. Tó bá jẹ́ pé tí obìnrin tó ń kó ni ó kó ìjàmbá ayé rẹ̀, kí lóhun tí a lè ṣe sí. Tó bá sì wá jẹ́ wípé tí irọ́ pípa ni, kí lóhun tí a lè ṣe sí. Ẹ má gbàgbé láti dúrọ́pù kọ́mẹ́ǹtì ní comment section kí a lè mọ ọ̀nà àbáyọ. Èdùmàrè kò ní jẹ́ kí èmi àtẹ̀yin ká bọ́ sínú kòtò ìdààmú. Èdùmàrè kò ní jẹ́ kí èmi àtẹ̀yin ká bọ́ há o. Àmín àṣẹ Èdùmàrè. Ire o.